Up, òkè. Down, ìsàlẹ̀. Right, ọ̀tún. Left, òsì. On, upon. Top, above. Orí, front. Forward, iwájú. Back, backward, ẹ̀yìn. Under, beneath, abẹ́. Below, ìsàlẹ̀. In between, middle, àárín. In, within, inside, inú. Edge, etí. Edge, etí. Beside, ẹ̀gbẹ́. Side, ẹ̀gbẹ́. Let's look at some examples below. Go up, lọ sí òkè. Go right, lọ sí ọ̀tún. Turn left, yà sí òsì. Turn down, yà sí ìsàlẹ̀. Come up, wá sí òkè. Come down, wá sí ìsàlẹ̀. Come left, wá sí òsì. Come right, wá sí ọ̀tún. Take note, C indicates direction to, while me indicates location at. Let's look at these other examples. On the chair, orí àga. Under the chair, abẹ́ àga. Beside the chair, ẹ̀gbẹ́ àga. In the house, inú ilé. At the edge of the chair, ní etí àga. I went up, mo lọ sí òkè. I came down, mo wá sí ìsàlẹ̀. One book is on the chair. Ìwé kan wà ní orí àga. Two chairs are under the tree. Àga méjì wà ní abẹ́ igi. I put a book beside the chair. Mo fi ìwé kan sí ẹ̀gbẹ́ àga. A book is at the side of the chair. Ìwé kan wà ní ẹ̀gbẹ́ àga. Come forward, wá sí iwájú. Go back, lọ sí ẹ̀yìn. Go forward, lọ sí iwájú. Move to the front, sún sí iwájú. My clothes is in the house. Aṣọ mi wà ní inú ilé. I am at home. Mo wà ní ilé. A book is at the edge of my table. Ìwé kan wà ní etí tábìlì mi.